mo rí àwọn stunt tó ń pull mo rí àwọn stunt tó ń pull mo rí gbogbo àwọn tó lọ ń pè kán wá máa bẹ́ẹ̀ ṣe damage control ọlọ́run ló máa ṣe rí tán ní lọ́wọ́ ẹ̀ kò yẹ dóò mi blame wọn àwọn tó ń bẹ́ẹ̀ ṣe damage control Ìyábọ̀ Òjó ṣe bí wọ́n rí ẹ nígbà tó ń bá yé Naira Marley jẹ. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó tún bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú Ìyábọ̀ Òjó ó ti bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú rẹ̀ ó sọ̀rọ̀ nínú fídíò yìí ó ní wípé Ìyábọ̀ Òjó ó ní ó ti lazy jù ó ní kò sí nǹkan kan tí Ìyábọ̀ Òjó tí ó fẹ́ ṣe àwọn ọ̀rọ̀ tí Lizzy Anjorin tí ó sọ nínú fídíò yìí ó nìyí àwọn ọ̀rọ̀ tí ó sọ nìyí ẹ fi ara balẹ̀ kí ẹ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí torí wípé ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. wọ́n rí ẹ nígbà tó ń bá yé Sam Larry jẹ wọ́n lè rí nǹkan tó ṣe fún Bàbá Ìjẹ̀ṣà wọ́n rí nǹkan tó ṣe fún Lizzy Anjorin wọ́n lè gbórí burúkú tí wà ti sàríyọ ẹnu ṣoṣe ogun ní ṣe ni mú ìpè kí n ṣèyànjà Ìyábọ̀ wojú mi èmi ò lẹ́jọ́ tí mo fẹ́ bẹ̀rù ju kí n máa gbé evidence jáde lọ your credibility ó máa tán ó tiẹ̀ ti tán ready ògbésí ayé ẹ̀ ó bó ṣe fake bàbá dry smoker wà láta ẹ sọ fún mi pé wọ́n máa ń ṣe housewarming ẹ̀gbẹ́ ilé tí wọ́n bá parí housewarming iwájú ilé àwa ò mọ̀ ẹ bá ti sọ fún mi kémi náà bẹ̀rẹ̀ sí ní ṣe housewarming lẹ́yọ kọ̀ọ̀kan àṣewájú ta lè ní àṣẹgbẹ́lé lọ́la àṣẹyìnkùlé lọ́túnla I have a lot. Ayaba Faramade, I saw your chat maybe this morning or this afternoon or towards evening sha. I saw your chat. Ayaba Faramade, gbogbo ọ̀rọ̀ tí ẹ sọ ṣẹ́rí education ó lágbára gan lálàkọ́kọ́ mo fi ń dá everybody lójú wípé ọ̀rọ̀ Fọlá kọ́ ló dájà èmi àti Ìyábọ̀ Òjó sílẹ̀ mo fi ń dá ogun yín lójú pátápátá pé ọ̀rọ̀ Fọlá kọ́ ló dá ọ̀rọ̀ èmi àti Ìyábọ̀ Òjó sílẹ̀. Yes, I'll post Vanguard tomorrow morning. I'll post when the day. Okay, in the morning. We're already 124. I'll post Vanguard. We have a lot of them. Don't it be? I'll post them. I've been busy with a lot of things. Tí mo attend sí. Ìyábọ̀ Òjó, the major problem tó ní ni wípé you are a lazy bastard. That's the major problem tó ní. If you work so hard, you will value money. Ìyábọ̀ Òjó, if you value money, you will value lives. Ìyábọ̀ Òjó, ọmọ Fẹ́túgà. In fact, alẹ́ mo rò pé mi gbọ́dọ̀ má yọjú sí yín lálẹ́. I just have to. Mi gbọ́dọ̀ má yọjú sí yín lálẹ́. Ẹ má wò pé kí Ìyábọ̀ Òjó má máa wò pé ìyáláyé òun ti sá lọ. I just have to come out. Kẹ̀lé bá rí pé mo busy ni o. The most senseless person in Òjó, I swear. No common sense in it. Flag me. Ṣé mi lè ń flag? Ṣé mi lè lọ flag Ìyábọ̀? Oh, tí mọ̀ nǹkankan. Let me tell you something. Ayaba Faramade, you did a wonderful show this morning. Or this, I don't know when you did that show. But I saw that show online. Sherry Fọlá, rí dámú Fọlá. Ibi tá dé lórí ọ̀rọ̀ Fọlá. On flag mi. Ibi tá lọ lórí ọ̀rọ̀ Fọlá, a ṣẹ̀ṣẹ̀ rí solution. Tẹ́ bá gbé Fọlá, Ìyábọ̀ máa fi Fọlá gbówó lọ. Àdúrà kẹ́ gbé Fọlá,
kí Ìyábọ̀ rí bí fi gba owó ọ̀gọ̀ngàn ni Ìyábọ̀ ń gbà ṣé ikọ̀ mi wà ń ta òdìdí ìyàwó lé látàrọ̀ ní ìmúṣà. ẹ gbọ́ mi tẹ́ bá mú Fọlá Ìyábọ̀ Òjó máa gbowó lọ so you have to be patient ọdún kẹ lórí tí mo ti ní sùúrù fún Ìyábọ̀ tó fi ń gba donation ẹ̀wòrán ńlá tí Ìyábọ̀ wá pa lórí ọ̀rọ̀ court case ṣáṣírí ẹ̀ padà tú àbí ò padà tú ṣírí ẹ̀ padà tú. ẹ̀rí pé ń wá breaking news tó fẹ́ fi cover shame ẹ̀ ẹ̀rí pé Ìyábọ̀ Òjó ń wá breaking news tó fẹ́ fi cover shame ẹ̀ ẹ̀rí pé ń wá bigger story tó fẹ́ fi cover shame ẹ̀. ẹ jọ Àṣàkẹ́ àdé ní ìtẹ́ ọmọ gbà yẹn náà ní ọmọ gbà yẹn. Ìyábọ̀ chat alẹ́ yìí ò lè dùn fún ẹ super 500k lọ́ọ̀yà ẹ̀ sí lọ́ọ̀yà mi nìyẹn. ẹ mọ̀ pé 500 ẹ mọ̀ wípé 500,000 yóò dàbí kó san 5 billion fún wa ní ládìrá ariwo tó ti pa Ìyábọ̀ olóòmọ Fọlárí Ìyábọ̀ olóòmọ Fọlárí evidence just the joke ṣé Fọlá sọ pé òun go through a lot can I tell you something èmi ò lé Fọlá mi ìdẹ̀lélé èmi ò ráyè èèyàn ṣé Fọlá tó wá pàdé mi ní Ìdúmọ̀tà Fọlá ò tí ì ṣe kéèsì Ìdúmọ̀tà o Fọlá sọ pé tẹ́ni ti bá ṣe òun kan mú Lizzy lẹ́yìn tí Fọlá ti pàdé mi ní Ìdúmọ̀tà olórí burúkú Ìyábọ̀ Òjó tọ́lọ́ máa bá tiẹ̀ jẹ pẹ̀lú gbogbo tó tara ẹ̀ jáde wọ́n wá vandalize mọ́tò mi ní kóòtù Ìyábọ̀ Òjó ò tí ì ṣe gbogbo kéèsì yẹn o olórí burúkú ní tí nǹkan bá ṣe òun ẹ rí pé chia tó lọ dáná sun fúnra rẹ̀ chia tó lọ dáná sun fúnra rẹ̀ ẹ rí pé concept ni olórí burúkú Ìyábọ̀ Òjó àwáyé má ṣe rí ẹni òfò ẹni ìpè ẹni ìbànújẹ́ táwọn tó ní òru yìí àwọn tó ní wákàtí tó máa bá mi bá tiẹ̀ jẹ́ kanlẹ̀ tí ò ní rànú gbà kó wá sílé mi o pẹ̀lú àwọn tó ń polówó lẹ̀ fún láago 2 òru ní aago 2 òru humanity focus ìní wáyé tí wọ́n wá sílé mi láago mi Fọlá ti wá sínú compound mi Fọlá ó ti wá sínú compound mi ṣé mọ̀ pé mo wed ní July 17 2020 ẹ bèrè lọ́wọ́ Ìyábọ̀ Òjó pé bó ṣe rí wedding mi ẹ bèrè pé ìgbà wo ló wá agent tó bá wálé sínú estate mi